kí ni Ṣèyí Mákindé ṣe sí? We are still investigate lẹ́ẹ̀ máa gbọ́ lẹ́nu ẹ̀. Wọ́n ṣèwádìí ni ìwádìí wọn kì í tán. Orí ìwádìí ni wọ́n ìwà tí wọ́n fi gbẹ̀mí tán lẹ́nu ará ìlú. Àní àwa mẹ̀kúnnù, àwa la máa ìdí tá máa gbára wa o. Ṣé bí eléyìí báyìí ṣe bẹ́ẹ̀ rí pé àwọn tí wọ́n ń fún ní ilẹ̀ yín baálẹ̀ tẹ́ ẹ̀ ń fún wọn nílẹ̀ ara àkóbá tó ń fà sórí ará ìlú ni. Òun la fi ní kẹ́ ẹ dẹ́kun àti máa fún wọn nílẹ̀, yé fún Fúlàní, ẹ yé fún Haúsá nílẹ̀ mọ́. Ẹ̀yin tẹ́ ẹ bá wètò tá ṣe lọ́sàn-án, ṣe bẹ́ẹ̀ rí àwọn oníkórópè, wọ́n ti gba kórópè ń dì wọn ní Èkó. Ṣèyí Tinubu òun náà ló ń kọ́kọ́ ń bọ̀. Ṣèyí Tinubu òun ni wọ́n ti fẹ́ gbé gbogbo transport ìpínlẹ̀ Èkó náà fẹ́ gbélé lọ́wọ́ báyìí. Àwọn oníkórópè yẹn wọ́n ṣe protest, wọ́n pariwo obìnrin tí wọ́n ń wa steering máyà, tí wọ́n ń wa ọkọ̀. Ẹni tó ní ọmọ méjì, ẹni tó ní mẹ́ta, gbogbo wọn ni wọ́n pariwo síta lénìí wípé nǹkan táwọn fi ń jẹun ni. Ẹ̀yin ẹ máa sọ wípé ẹ kọ́ lọ wo òkè òkun, ìjọba ló ń mójútó. Lóòótọ́ ẹ parọ́, ìjọba ló ń mójútó transport ní abroad, ṣùgbọ́n ṣé bí ìjọba àwọn abroad ṣé bí wọ́n ṣe ń ṣe ìlú ni àwọn ti ń ṣèlú yìí? Ẹ tẹ̀ ti fi ti bí àwọn agbèrò ẹ fi wò ó. Gbogbo owó receipt tí wọ́n ń gbà lóṣòdì ní gbogbo inú ìlú, gbogbo allocation kí ni wọ́n fi ṣe? Wọ́n ti wá privatize ẹ̀ báyìí. Bọ́ọ̀sì kórópè wọ́n ní kó máa palẹ̀ ẹ̀ mọ́. Ẹni tí wọ́n bá ti mú, wọ́n ń kó wọn tọkọ̀tọkọ̀ ni wọ́n ń kó wọn, tí wọ́n lọ ń dà wọ́n sínú àhámọ́ láwọn ẹni ẹlẹ́ni. Wọ́n ní new boss tó fẹ́ máa lò báyìí, wọ́n ní Ṣèyí Tinubu lónìí. So ṣé èyí tí Ṣèyí Tinubu nìyẹn? Ṣé ìjọba ni? Ìyẹn kì í ṣe private. So ṣé ìyẹn kì í ṣe pé ẹnìkan ló ní nǹkan tí ó yẹ pé àwọn tó pọ̀, àwọn èrò, àwọn tó yẹ pé olúkálukú installment gan ló pọ̀ jù. Ẹlòmíì ò tí ì san installment owó ọkọ̀ tán. Ẹ wá kó kúrò, ẹni wọn ò gbọdọ̀ rí wọn mọ́ kí wọ́n ṣiṣẹ́. Ọ̀nà àtijẹ àti mú wọn nìyẹn o. Ẹni tó dọ́mọ mẹ́ta, ọmọ á lọ ilé ìwé, kò sí ẹ̀kọ́ ọ̀fẹ́ o, kò sí nǹkan, kò sí àǹfààní nǹkan tí wọ́n jẹ lọ́wọ́ ìjọba o. Olúkálukú ló ń ṣiṣẹ́ fúnra ẹ̀ tí wọ́n ń já lamba kiri, tí wọ́n ń gbọ́ bùkátà o. Àwọn nǹkan tó ti fi ń gbọ́ bùkátà yẹn, ẹ ti ní ẹ fẹ́ palẹ̀ ẹ̀ mọ́. Kẹ́ ẹ tó lè gbé irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ yẹn, ẹ ti rí wípé ẹ ti pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu. Àwọn tó ń ṣe taxi àbí àwọn tó ń gun kórópè yẹn, ẹ ti lọ wábì kan tẹ́ ẹ ti kọ́ ilé iṣẹ́ sí, tó yẹ pé tí àwọn èèyàn bá tẹ́ ẹ bá kó wọn kúrò ní títì tẹ́ ní ẹ fẹ́ rí wọn mọ́, ibi tí wọ́n ti fẹ́ ṣiṣẹ́ ti wà. Kì í ṣe wípé ẹ kó wọn kúrò oníkálukú báyìí kò síṣẹ́ mọ́. So ṣé ìgbà wo ni ọ̀daràn ò ní pọ̀ nínú ìlú? No, ìgbà wo ni ìwà ọ̀daràn ò ní pọ̀? Àwọn tẹ́ ẹ ti wọlé mọ́ lórí, àwọn wọ̀nyẹn wà ń bẹ̀, wọn ò rí lé sùn, wọn ò rí lé gbé mọ́. Wọ́n ti ń sọ abẹ́ bíríìjì. Ẹni tó ń sọ abẹ́ bíríìjì, ìwà gidi wo lẹ fẹ́ kó hù? Ìbéèrè ni o. Ṣé ọ̀nà láti pèsè ètò ààbò lẹ́ ń ṣe yẹn, àbí láti túbọ̀ máa dákun? Ọ̀tọ̀ ní tàwọn tó wà nínú igbó. Eléyìí báyìí àwa ara wa, láàrin ara wa là ń sọ yìí. Ọ̀tọ̀ tí ni ogun Fúlàní lọ́tọ̀ o. Ṣé ẹ ti wá rí i pé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ adarí gan, ẹ ti mú àwọn èèyàn, ẹ ti sọ wọ́n di ẹrú, ẹ ti slave wọn. Eléyìí ni wọ́n ń pè ní modern slave. Oko ẹrú gidi. Ẹ̀yin fúnra ara yín, ẹ ti kó gbogbo ará ìlú lẹ́rú. Wọn ò gbọdọ̀ sọ̀rọ̀. Kí wọ́n rí ikú tó ń pa wọ́n báyìí, wọ́n ò gbọdọ̀ protest, wọ́n ò gbọdọ̀ sọ̀rọ̀. Ẹ mú tajútajú, ẹ dáàbò wọn, ẹ da ìbọn bò wọ́n. Ìyà dẹ̀ ń jẹ ará ìlú. Ẹ gba dẹ̀rí lọ́wọ́ yín tẹ́ fi ń nà wọ́n, ẹ̀dẹ̀ ní kán má ké. Ẹ jọ kí ni ìjọ ọ̀la fẹ́ ṣe léyìí dá ọmọ Yorùbá? A ti sọ láti léye ìgbà sẹ́yìn wípé a ní ká gbára wa ká dá dúró, òun nìkan lọ̀nà àbáyọ. Mi ò tí ì mọye amount of election àbí ìbò tó fẹ́ dì tó fẹ́ yọ wá nínú eléyìí tó wà nílẹ̀. Torí gbogbo wọn pátá bí wọ́n ṣe fẹ́ jẹ gàba lórí everybody ni wọ́n wá. Ṣèyí Tinubu báyìí kò tí ì di gọ́vnà o. Wọ́n ti gbé gbogbo ọkọ̀ Èkó transport, wọ́n ti gbélé lọ́wọ́. Tó bá wá di gọ́vnà ńkọ́? Ṣé ní gbogbo ẹ̀yin tẹ́ wá lÉkìtì, lóǹdó, ní àwọn ìpínlẹ̀ tó kù, àwọn ará ìlú òkè náà máa ń pè wọ́n. Lẹ́kọ̀ọ́ gbogbo yín ni wọ́n fẹ́ lé kúrò. Tẹ́ ẹ bá mọ̀ kẹ́ lọ mọ̀ yẹn báyìí. Àwọn tó jẹ́ ọmọ Èkó gan, wọ́n ti lé wọn sí Badagry. Wọ́n ti lé wọn sí etí omi, sí ọ̀nà Bẹ̀nẹ̀ lọ́hùn. Kò sẹ́ni tó lè rí owó ilé san mọ́. Lára àwọn tó protest yẹn, arábìnrin kan sọ,
ó ní hairdresser lòun, kì í ṣe pé òun ò níṣẹ́ lọ́wọ́, kì í ṣe pé iṣẹ́ kórópè yìí lòun ṣe láyé láti bẹ̀rẹ̀ ń wá, wípé hairdresser lòun, ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí fi sí owó ṣọ́ọ̀bù, òun ò rí owó ṣọ́ọ̀bù san mọ́. Lẹ́kọ̀ọ́ ni o, lòun fi wá lọ ń wa kórópè alágbàwà. Obìnrin púpọ̀ àwọn tẹni tó ń wa kórópè yẹn graduate ló pọ̀ jù nínú wọn. Ìjọba ò pèsè iṣẹ́, àwọn tó ń gba àwìn, ọ̀kadà, ìsọ́lúmẹ́ǹtì, gbogbo ẹ̀ wọ́n páàkì ẹ̀ kúrò lọ́nà. Lóòótọ́ mo máa sọ, mo ní àwọn tó bá rí fídíò yìí wá ní nǹkan tó dáa ni wọ́n ṣe yìí, ṣùgbọ́n ṣé ìlú tẹ́ ẹ wà, ìlú òyìnbó tẹ́ ẹ wà, tí ìjọba ti mójútó transport yẹn, ṣé ìwà tí àwọn adarí wa yìí hù ṣóun làwọn ń hù? Torí àǹfààní púpọ̀ wà fún ará ìlú lókè òkun tẹ́ máa jẹ látọwọ́ ìjọba, bó tẹ̀ yẹ pé ẹ máa padà sọ táàsì ẹ̀, ṣùgbọ́n ẹ máa rí àǹfààní yẹn, ẹ máa rí jẹ. Ètò ẹ̀kọ́ ọ̀fẹ́, ètò ẹ̀kọ́ gidi fún àwọn ọmọ, ètò ìwòsàn, ọ̀nà dá, iná, omi, kò sí ètò jẹ yín níyà o. Àǹfààní wo ló tó yẹn? Ṣùgbọ́n ní títí wa, ṣé àwọn ìjọba ṣó ń ṣe yẹn? Kìkì ètò ìwòsàn, ètò ààbò gan ńkọ́? Ẹ wo gbogbo àwọn nǹkan tá a kà sílẹ̀ yẹn, èwo ni ìjọba ṣe? Ẹ wá ní kí wọ́n kó kórópè kúrò lọ́nà, ẹ dẹ̀ pèsè iṣẹ́ fún wọn. Hello ma, yes ma. Àti wọ́n fẹ́ kó kórópè kúrò nílẹ̀ ẹ̀sìn, tó bá yá wọ́n á kó ọ̀kadà kúrò nílẹ̀. Ṣé mọ̀ wípé àwọn èèyàn kan ni wọ́n ra kórópè yẹn fún àwọn èèyàn pé kán náà rà fún ọ fún installment? Ṣé mọ̀ bẹ́ẹ̀? Bẹ́ẹ̀ni installment ló pọ̀ jù. Ṣẹ́gẹ̀t, irú èmi bí mo ṣe wáyé, ọ̀kadà méjì ni mo rà fún yàn kan fi ṣiṣẹ́. Ọ̀kadà méjì ni mo rà fún yàn tí wọ́n fi ń ṣiṣẹ́. Tọ́dẹ̀ ń rí ọwọ́ mú lọ sẹ́nu, tọ́ ẹ pé every time náà ń dúpẹ́, ẹ gẹ́tì bẹ́ẹ̀ yẹn. Tó jẹ́ pé mi ìdẹ̀ fowó lé fún wọn tó mo fi pa wọ́n lára. Nígbà tí mo rà ọ̀kadà ní 1.2 million, mo gbé sílẹ̀ fún, mo fi 400,000 naira lé lórí. Àbí mo fi 400 náà kọ́ níbẹ̀ yẹn. Ìyá mo fi 400 sí. Ṣé gẹ́tì bẹ́ẹ̀ yẹn? Ó yé mi. So nígbà tí àwọn èèyàn hẹ́pù àwọn èèyàn tẹ́ wá lé, àwọn ìjọba ìwé ìkùnlé ni wọ́n, ẹni tó yẹ tó kàn máa wo àwọn èèyàn wa tó jẹ́ pé tó bá ti rí wọn wá máa hẹ́ẹ̀lì wọn, wá máa yìn wọ́n. Àwọn tó jẹ́ pé ó yẹ kán wá wọn, kán rí ibi tó dáa, kán mú ọfà àti òkúta kán lẹ̀ mọ́ wọn lórí. Àwọn politician lórí burúkú yẹn, mo hate wọn, I hate them with passion. Torí they are very very wicked people. They are selfish, they are wicked, they are heartless. Wọ́n wà heartless. Táwọn bá ṣáà ti wà okay, táwọn tó ká kọ́sùn wọn tó bá ti wà okay, táwọn ọmọ wọn bá ti okay, wọn ò kí ẹ̀ nípa àwọn ará ìlú. They don't care. Mo sọ ni pé tó bá jẹ́ pé mo ní agbára kan ni, I swear to God who made me, gbogbo àwọn politician Nàìjíríà yẹ wà láì. Wọn lè escape lọ́wọ́ mi, bínú mi, inú wọn ṣe bí mi sí. Ọmọ ìyá mi gan bá wà nínú wọn, tọmọ ìyá mi, ọmọ bàbá mi bá wà nínú wọn. Ẹ wo, torí àwọn politician they are very very wicked. Wọ́n ti wicked jù. Wọ́n wicked. Àwọn politician wá ṣe nǹkan kékeré ńlá ni wọ́n ṣe ọ̀nà. Wọ́n wá ṣọ̀nà. Àwọn politician tó pé wọ́n lọ sí abroad, wọ́n rí bá abroad ṣe rí. Tọ́rí bọ́ọ̀nù ṣe rí níbẹ̀. Tó jẹ́ pé yẹ̀pẹ̀ lásán ò lè tẹ́wọ́ ọ̀nà ilé. Wọ́n táyé everywhere. Àwọn politician wá ṣọ̀nà kékeré lásán, àwọn àmọ́ ayé ìlú wọn, wà ní wọ́n jẹ̀bi tí wọ́n ṣe. Wọ́n jẹ̀bi. Ẹ wo gbogbo ọ̀nà Nàìjíríà bó ṣe rí, ẹ wo gbogbo ilé everywhere, kò sí táì kò sí kankan. Tójò bá rọ̀ báyìí everywhere máa ti pẹ̀tẹ̀pẹ̀tẹ̀. Ọ̀nà míì báyìí wọ́n á ṣe dé àfò wọn ní parí ẹ̀. Lọ́nà Akálá ròdù ń bẹ̀ yẹn, lọ́nà Akálá ròdù ń bẹ̀ yẹn, wọ́n ṣe ọ̀nà kan níbẹ̀. Wọ́n ṣe ọ̀nà kan níbẹ̀, mi tẹ̀ morúkọ ọ̀nà ẹgbẹ̀ yẹn. Ṣé o fi eyín bẹ́ẹ̀ wọ́n ṣe ọ̀nà kan bẹ̀ wá lẹ́wọ̀n parí ẹ̀. Wọn ò tí ì ṣe débì kankan, wọ́n kọ́. Tójò bá rọ̀ báyìí, ìṣọwọ́ tí bẹ́ẹ̀ fi máa ń bàjẹ́. Lásán. Tójò bá rọ̀, everywhere máa ṣe pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ ní. Very wicked set of people. Ọlọ́run ní fèrè fún gbogbo àwọn politician Nàìjíríà. Wọ́n kàn máa ní pé wo mọ wọn ni pé wọ́n máa wá níṣègùn wọn ń gbowó. Èmi ò ń gbowó bí èmi gbọ́. Ayé Buhari mo ti dìbò láti ìgbà yẹn ojú gbèsè tí làwọn ò tí mi ti gbọ́ Yorùbá nation ní gbogbo ìgbà yẹn, mi ò tí mọ̀ nǹkan tó ń jẹ́ Yorùbá nation ní gbogbo ìgbà yẹn.
ṣe gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ yẹn nísìnyí nígbà tí mo ti gbẹ́ Yorùbá Nation voters card kan tó yẹ pé kì í ṣe pé wọ́n ní pé bí ó lè wúlò fún ọmọ èèyàn mo rẹ́dì láti sún níná mo rẹ́dì láti sún níná because it's very very useless kò mú benefit kankan wá fara ìlú ẹ lọ sára yín sínú oòrùn ẹni ẹ ń dìbò èèyàn kan ṣẹ̀ṣẹ̀ dé sọ́dọ̀ wa yìí ní January gbà tó débì ó lóun máa sọ pé Nàìjíríà máa dá tẹ́lẹ̀ ní ó ní wàhálà ìkàlà tí Nàìjíríà ò lè dá àìsú ẹja ọ̀rọ̀ òní ní tájọ ń sọ tó tájọ ríra ọmọ Yorùbá ọmọ Òkè Ògùn náà ní bọ̀tẹ̀kọ́ ló ń gbé ó náà àti wàláì Nàìjíríà ò lè dá ó ló máa ti máa sọ pé Nàìjíríà máa dá Nàìjíríà máa dá ni ó ní àti oníwàláì Nàìjíríà ò lè dá mo lé ó ti pẹ́ mo ní bí èmi ṣe wá mi tẹ̀ kí fún àwọn ọmọ mi ní fọ́ọ̀sì òkú pé Nàìjíríà máa dá èmi máa sọ fún àwọn ọmọ mi ní pé ẹ wá Nàìjíríà ò lè dá ni èyí tó ń fi tàn wá pé ẹ ká máa gbàdúrà fún Nàìjíríà ẹ tó bá tó ń pè gbàdúrà fún èkó burúkú ni màá ṣe torí mi tíṣù àdúrà tí màá máa gbà fún Nàìjíríà màá máa gbà lórí àwọn ọmọ mi because ìlú rẹ useless ní ẹ jẹ́ ká pé à ń ṣèdè kan à ń ṣèlú kan ẹ̀yin ọmọ wèrè bàbá Tinubu tó wà bẹ́ẹ̀ kí ni nǹkan tó ti ṣe fún ọmọ Yorùbá kí ni nǹkan tó ti ṣe mo ṣe sọ fẹ́ ni ẹ lónìí mo ní tàbá wà kí ẹ fún mo ní Ṣèyí yẹ ó máa di gómìnà Lagos State. àná náà ti gbé bọ́ọ̀sì lé lọ́wọ́ báyìí wọ́n ti gbé bọ́ọ̀sì lé lọ́wọ́ kí ló tún kù. ó máa di gómìnà Lagos State ẹ wá máa ṣòṣì ìyá jẹ sẹ́nítọ̀ bàbá jẹ gọ́vnà bàbá tún jẹ di pírẹsidẹ́ǹtì ẹ tún ṣe ẹrú lẹ máa ṣekú ní Nàìjíríà yẹ ẹrú ni gbogbo yín máa ṣekú ẹrú ẹ wá máa ní àwa táwa lábúròdù lára pẹ̀lú èmi ò fara Nàìjíríà lówó mẹ́nìbọ̀dì tó bá pè mí máa ní kí ló dé ṣe wọ́n ló bá mi ṣiṣẹ́ owó mi ní wọ́n kọ́ ló bá mi ṣiṣẹ́ owó mi ìwọ́dẹ̀ kọ́ ló rán mi wá síbi bí if anybody lówó mi Nàìjíríà bẹ́ẹ̀ pọ́n bá ní ká yá wọn lówó tẹ́ bá yá wọn lówó àkàìmọye àwọn tí mo yá lówó tó jẹ́ pé wọn ò dówó mi padà tó bá sọ tẹ́ ara Nàìjíríà bá sọ fún mi pé kì í yá olówó màá ní kó lọ bá màá ní ìlú wo ló ń gbé tó bá lẹ́kọ̀ọ́ lòun gbé màá ní kó lọ yá gbọ́múlé láńtà àbí kó lọ bá gọ́fúnà nǹkan tèmi máa ń sọ fún wọn nìyẹn màá ní sọ fún mi pé èmi jẹ́ àwọn tó yáyàn lówó ṣé mo jẹ́ sípò àbí ṣé gbọ́múlé nǹkan tèmi máa ń sọ fún ọ ni nǹkan tẹ́ bá yá olówó wà láìka iṣẹ́ màá tún bí wọ́n máa ní ẹjọ́ iṣẹ́ wo lẹ́ ń ṣe èló ni sálárì tẹ́ ń gbà tẹ́ fẹ́ fi dúró tẹ́ fẹ́ yá padà èló ó dojú ẹ̀ báyìí ní sálárì tẹ́ ń gbà tẹ́ fẹ́ fi dúró tẹ́ fẹ́ yá padà màá ní àtìyáwó òun ló easy jù kọ̀ọ̀kan àti dówó padà ò easy. ẹ ṣé gan ni ìyá mi. àti dáwó padà kò easy ṣẹ́gẹ́tì mi bẹ́ẹ̀ yẹ ìyá sùn àwọn ọmọ mi mo yá ní 350,000 naira ìgbà táwọn ọmọ wọlé skul ó ń bí mi ni ó ní wọ́n mi ayọ̀ ẹ sanwó mo ti mọ̀ pé tí ì bá sanwó skul fees àwọn ọmọ mi kò ní dówó yẹ padà mo ní láti sanwó skul fees yẹn ni owó skul fees yẹn ló wá fi owó mọ́ tó wá fún èmi padà kẹ́ máa wò ó ẹni tó yá owó ní December tó lò fẹ́ fi sanwó àwọn tíṣà ó máa fún mi lówó yẹn ní January kò fún mi lówó yẹn o ṣẹ́gẹ́tì bẹ́ẹ̀ yẹ kò fún mi lówó ìgbà táwọn ọmọ wa fẹ́ wọlé bẹ́ẹ̀ náà ṣáà ọmọ fẹ́ lọ fẹ́ excursion gbogbo ẹ̀ mẹ́kọ́ gbogbo ẹ̀ náà fi máa kówó jẹ náà ní gbogbo ẹ̀ mo ṣáà mú gbogbo owó yàtọ̀ owó sún àwọn ọmọ mo yá san mo wá san gbogbo owó yẹn fún mo wá san bíi 270,000 mo wá san fún ṣẹ́gẹ́tì bẹ́ẹ̀ yẹ ó dẹ̀ yá 350,000 naira lọ́wọ́ mi ó tún mọ̀ pé tó wò bá dá padà problem ló máa jẹ́ fún ọ torí mo ti sanwó school fees àwọn ọmọ mi jẹ lówó mọ́ ó ti tètè wá bó ti wá dá owó yẹn padà nìyẹn lábá láwọn fẹ́ lọ fẹ́ excursion àtọwọ́ excursion àti gbogbo ẹ̀ ó ṣáà pé tó bá ṣàjà gbogbo ẹ̀ mọ́ra ẹgẹ́ tì bẹ́ẹ̀ yẹn. mo sọ kò sẹ́ni bọ́dì nǹkan tí mo ṣe yá ni pé mo wò pé àwọn ọmọ ò tí wọlé school mo sì jẹ́ lówó school fees ṣé ti yẹ níbẹ̀ yẹn tí bá máa fún lówó ẹ̀ àfi nǹkan tí mo ṣe yá nìyẹn tó pé kì í ṣe pé owó school fees àwọn ọmọ mi pé àwọn ọmọ ṣẹ̀ṣẹ̀ wọlé school níbẹ̀ ìníyà ṣẹ́gẹ́ tì bẹ́ẹ̀ yẹn torí mo mọ̀ pé tí bá sanwó school fees á fi dówó yẹn náà padà fún mi. Nàìjíríà tẹ bá ní ẹ má yáyàn lówó Nàìjíríà tẹ bá yáyàn lówó séèmù níwọ̀n ní dówó yín padà fún yín àṣírí bí mo bẹ́ fún yín yẹn táwọn tó bá wà Nàìjíríà tó bá ń gbọ́ kan máa gbọ́ ẹ má yáyàn lówó Nàìjíríà ẹni tó bá fẹ́ yáwó ẹni kó lọ bá gọ́vnà ẹ̀ṣẹ̀ àwọn náà lọ dìbò àwọn náà mọ̀ bò wọn tó wáyé wádìí. ìyá mi ẹ ṣé gan ni Yorùbá jí má sùn ó dojú ẹ̀ báyìí ó ti padà wá dójú ẹ̀ báyìí ṣé ẹ ti rí bẹ́ẹ̀ yẹn ṣe rí pé Yorùbá tá a bá dìde ká gbára wa Fúlàní wọn kì í ṣe ẹran rírọ̀ o bẹ́ẹ̀ ṣe rí wọn yẹn Yorùbá kàwé
professor lọ́tún professor lósì kíní kan gbogbo ẹ̀ Yorùbá lọ́lọ́pọlọ pípé ṣẹ́rí àwọn tó kàwé àwọn ni wọ́n kó wa àbí ṣé wọ́n kó wa jẹ báyìí. Bàbá mi Max B ẹ káàbọ̀ sórí ètò, ẹ ṣé gan ni, ó tọ́jọ́ mẹ́ta o, ẹ káàbọ̀ sórí ètò. Bàbá mi Olúfẹ́mi mo kí yín, ẹ káàbọ̀ o. Bàbá mi Túndé mo kí ẹ̀yin náà, ó tẹ̀ jẹ́ pé ó ti di ọwọ́ alẹ́. Mo gbọ́dọ̀ ṣètò yẹn torí èní ló ṣẹlẹ̀. Èní ló ṣẹlẹ̀, èní tí ó jẹ́ pé èní jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí wọ́n gbàwẹ̀. Èní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n gbàwẹ̀ ní ilẹ̀ Yorùbá nínú Nàìjíríà. Ibi ìwọ̀n tí gbàwẹ̀ ó dọ̀la. Èmi mo sọ̀rọ̀ níbí níjọ́ la ṣètò yẹn pé ìmáàmù agbọ́tọ̀ ọmọ kékeré tó kéde wípé wọ́n máa bẹ̀rẹ̀ ètò, wọ́n máa bẹ̀rẹ̀ àwẹ̀ léni. Ṣùgbọ́n ìlú yìí àwọn ò kí ń wọ́n ń follow Saudi. Oòrùn bí oòrùn àbóṣùpá ò bá ti yọ lọ́dọ̀ wọn gbàwẹ̀. Ó dọ̀la kó tó bẹ̀rẹ̀ àwẹ̀ wọn. Àwọn àtọdún wọn fẹ́ pa ẹran, wọn fẹ́ ṣọdún iléyá, wọn fẹ́ sínú àwẹ̀ o, títí wọ́n máa ń dángédé gbé dúró lọ́tọ̀ọ̀tọ̀ ni. Ọba wọn ò bá tí ì sọ wípé ọjọ́ báyìí ni bí gbogbo àgbáyé ìbá máa ṣe, ọba wọn ló máa pàṣẹ. Wọn ò retí Saudi kó sọ̀rọ̀ káwọn tó ṣe títí wọn. Ó dọ̀la káwa tó bẹ̀rẹ̀ àwẹ̀ níbí. Ṣé ẹ rí wípé gbogbo nǹkan tá à ń sọ láti yọ ọjọ́ yìí òun ló padà ń ṣẹlẹ̀ yìí o. Bàbá mi yọ mí, wọ́n ní please stop telling the Yorùbá to wake up. Kí ni ká wá sọ báyìí bàbá mi? Ká ní kí wọ́n sùn o. Wọ́n ní kẹ́ máa sùn, kẹ́ máa hanrun o. Wọ́n ní kẹ́ máa lọ òde, ó wà ń bẹ, ràkàrà ò jẹsẹ̀ mọ́. Bàbá mi kan náà máa sọ bí àwọn sí lórí ètò wa níbí lénìí. Wọ́n ní kí wọ́n yìí máa sùn o. Wọ́n ní kí wọ́n sùn dáadáa. Tó bá ti jí, kó jẹ́ kí aráyé mọ̀ pé àwọn ti jí o. Wọ́n ní kí Yorùbá kan sì máa sùn, ojú oorun ni wọ́n wà. Torí mi ò mọ̀ nígbà tí jẹ́ pé bóyá wọ́n déyàn, ó níbi kan tí wọ́n lọ rí, wọ́n lọ ṣe nǹkan àbí wọ́n dé wọn mọ́ bí pé ẹ má sọ̀rọ̀. Ẹ wo iye ọdún sẹ́yìn tí wọ́n ti ń pààyàn. Wọ́n ti pa léni, kò dẹ̀ sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Governor ò ní gbé ìgbésẹ̀. Over 200 people ní Kayama. Kí lẹ gbọ́? Kí ló ṣẹlẹ̀ lé lórí? Kò sí. Wọ́n ti kó àwọn 100 ọgọ́rùn-ún jáde pé ẹ wo àwọn táwọn jí gbé o. Ẹ ti gbọ́ ìròyìn kankan nípa ẹ̀? Kí ni Abdulrahman Abdulrasaq sọ? So Ṣèyí Mákindé náà ní kọ́ tí wọ́n máa pariwo dé. Ṣèyí Mákindé tó di odidi 50 billion ará ìlú tó dì mú tó fún wọn. Ṣé òun ló fẹ́ dáhùn wípé wọ́n pààyàn? Ìbéèrè ni o. Àwọn fúnra wọn gan wọ́n ń pa ará ìlú. Wọ́n ń way all the other. Lọ́nà kan tàbí òmíràn fúnra wọn gan wọ́n ń pa ará ìlú. Ẹni tó fẹ́ bí pa ará ìlú kí ló ṣe yẹn? Ó pa ará ìlú ni. Ẹni tó wo ilé tí ará ìlú kọ́ sùsùsùsù. Ṣé ẹ mọ iye àwọn èèyàn tó ti kú látàrí kọ́rídọ̀ ilé tí Ṣèyí Mákindé ń wó? Èyí tí Sanwó-Olú tóun náà wó, ẹ wo iye àwọn èèyàn tó ti kú tó ti bá a lọ. Àwọn fúnra wọn gan yàtọ̀ sí Fúlàní, àwọn gan ń finish ará ìlú. Wọ́n ń pa ará ìlú. Kò dìgbà tí wọ́n bá gbé ìbọn kò dìgbà tá a bá rí ìbọn lọ́wọ́ wọn kẹ́ ẹ tó confirm wípé àwọn gọ́vnà yín gan wọ́n ń pa yín. Iṣẹ́ tí wọ́n pèsè dà. Ẹni tó pèsè iṣẹ́ fún ará ìlú kò pa ará ìlú. Ẹni tó fún ará ìlú ní ìmọ́lẹ̀ kò sí iná, kò sí ètò ààbò, kò sí ètò ìwòsàn. Ẹ mọ iye àwọn tó ti kú látàrí ètò ìwòsàn tó mẹ́hẹ, látàrí ètò ìwòsàn tó sí. Ẹlòmíì oògùn tó nílò bóyá ló pé oògùn 10,000 tó ti gbẹ̀mí lẹ́nu ẹ̀. Ẹlòmíì iṣẹ́ abẹ tí wọ́n fẹ́ ṣe fún kò tó, mi mọ owó tó fẹ́ ná sí kò tó nǹkan tó ti gbẹ̀mí lẹ́nu ẹ̀. Tí àwọn dẹ̀ kó owó sọ́wọ́ 50 bílíọ̀nù Ṣèyí Mákindé tẹ̀ mọ́lẹ̀. 50 billion la gbọ́. Òun náà fẹ́ nu ara ẹ̀ sọ. Tí federal government withdraw, ó ní 30 ló ìbọn sí òun lọ́wọ́. Èwo ni ká wá gbàgbọ́? So ẹni tó tẹ̀ ẹ̀ sọ̀rọ̀ síta, ọ̀rọ̀ wo ló wá fẹ́ sọ tẹ́ fẹ́ believe? So 50 billion ará ìlú ẹni tó kó sílẹ̀ tó jókòó tẹ̀ tó fi ń lé presidential ticket mú kiri. Ó lóun náà lè ṣe ààrẹ orílẹ̀-èdè. Òun náà fẹ́ gbàpò tí ààrẹ. Wọ́n ní kẹ́ ẹ máa campaign fún wọn 2027. Wọ́n dẹ̀ ń pa yín, ìyà ń jẹ yín, ebi ń pa yín, wọ́n ń gba iṣẹ́ tẹ̀ ń ṣe. Fúnra yín lẹ ra ọkọ̀ o, wọ́n ń gbà lọ́wọ́ yín. Bọ́ ṣe ń gbà lọ́wọ́ yín, wọ́n ń gbé fún ọmọ wọn, wọ́n ń gbé fún Elédùmarè. Wọ́n ti kó gbogbo ọkọ̀ Èkó lé. How many children do you have? How many children do you have? 2 children. Madam, what about you? Driver.
She has 4 children. You know, if you take the job away from her, she's saying, what will she be doing? You know, just allow her work as a woman crying out. Lagos State should come